ọ̀pọ̀ èèyàn ló dárú ọjà òní síwájú tí ò sójú wọn. Ó tún wá wà láyé nínú ìdẹ̀ra, orí ẹ ló bá ọ ṣe. Orí ẹ ló bá ọ ṣe ó sì ń bọ̀, orí ẹ ló bá ọ ṣe. Àṣàkẹ́ Akewii ẹ̀sògbìn mo débi alára wa èyí dá ọmọ oníke láyé ni. Adegbemisola Adesinbo banjọ ilé ni wọ́n bá wò wò òde yàrá ló bá wò wò ọ̀dẹ̀dẹ̀. Òkú ayẹyẹ ọjọ́ bíi rẹ̀ ikú òní lè gbà ọ́ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ gbogbo bí ẹkú bí ẹjọ́ bí ìbànújẹ́ Elédùmarè oníjó tọ́ sí ọ láyé. Ọmọ ọlọ́jọ́ bí abọ́ dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba bẹ̀bẹ̀ tí fẹ́ kí gbogbo ẹ̀ ó tó mọ̀ bẹ́ẹ̀ ó mọ̀ pé orí ọ̀fẹ́ ńlá ni wọ́n rí gbà lọ́dẹ Elédùmarè ọba pójú ẹ̀ túrọ́dún. Adegbemisola onílọ́jọ́ bí rẹ̀ ó yá jẹ́ ń bọ́ délé àwọn bàbá rẹ̀. Ọmọ Chief Engineer Adédoyin Ògún Adémọ gbọ́dọ̀ wẹnu mi, ọmọ Ìjẹ̀bú Òde ńlẹ̀ ọmọ Ajagbalúrọ̀ ọmọ ọba ń ta Ìjẹ̀bú ńlẹ̀ ọmọ èrè ní ìwà. Ọmọ Apẹ̀bí lógèrè mọ gbọ́dọ̀ wẹnu mi, Adesinbo yìí lọ máa fi sán mọ́yán sájà. Ọmọ Àfàlárì Sọlọ́gbò ọmọ ọba tí Fàṣẹ́mu tí ọmọ Ìjẹ̀bú Òde ọmọ Ìjẹ̀bú èrè ní ìwà. Adegbemisola ńlẹ̀ ọmọ adúrú mọ́dé ọmọ adúrú mọ́sù pẹ̀dì ẹ̀jẹ̀ ilé ọmọ náwó sílẹ̀ kò yìnbó tó dé. Adesinbo ńlẹ̀ ọmọ olówó ṣèǹfàyè òyìnbó dé tán lówó àwọn wà pọ̀ sí lówó adówó ẹrú lódówó ọmọ. Ayégbàjẹ̀bú Adegbemisola wù ní ẹ̀ ní wíníwíní. Ayégbàjẹ̀bú ó wù ní rẹ̀ ní wíníwíní. Ayégbàjẹ̀bú mú ẹni rẹ̀ tó kù ó fi sọdọ́ Agẹmọ. Ẹ̀yin lọ́mọ alágẹmọ mẹ́rìndínlógún. Ọmọ alágẹmọ bìdó wíníwíní. Ọmọ aládìyẹ ògògò mọ̀nìgà tí fẹ̀yẹ ẹyẹ bí àwọ̀ kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ nílé Àdúrúmọdé. Adìyẹ wá bà lókun alóorókun bẹ́ẹ̀ láró adìyẹ ọmọ wa ń ṣe ni. Adegbemisola ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀ dákun mọ́yọ̀ mọ́ ohun tí ń ṣe ni ò lè pa nílé Àdúrúmọdé. Ọmọ onígbọ́ mọ́mọdé ọmọ onígbọ́ mọ́wọ́ ìwọ mọ̀ pé bóbìnrin bá fojú korò Adesinbo bóbìnrin bá wọgbọ́ ọ̀rọ̀ yóò sì dẹni ẹbọra. Ọmọ Apẹ̀bí lógèrè mọ́ gbọ́rọ̀ wẹnu mi ọmọ fi sán mọ́yán sáájá. Òun mọ̀ pé onílé bàbá kó mọ́ nílé yèyé rẹ̀ tó fi lọ́mọ. Ọmọ tí Mrs. Celestina Ìyábọ̀ Adérí ọ̀hún wà nílé àwọn yèyé rẹ̀. Ọmọ Ìjẹ̀bú Òmùsá ni yèyé rẹ̀ tó bí ọlọ́mọ. Adesinbo kékeré Ìjẹ̀bú owó ni, àgbàjẹ̀bú owó ni, ìtọ́jẹ̀bú owó ni. Ọmọ Ìjẹ̀bú Òmùlé ọmọ ẹlẹ́ni ìrètè ọmọ ọba tí ń fa àránṣẹ́ eré. Ọmọ Asunkúgbadé nìyí. Ọmọ Asunkúgbadé ńlẹ̀ ọmọ Adébẹ̀jọyè. Adesinbo yìí lọmọ òmù lórèrè ọmọ òtúmọ̀ ta ìyàyò. Ọmọ ẹlẹ́ni ìrètè níyàn ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ ò mọ̀ pé obì tó bá fẹ́ tẹni àwọ̀ ṣàpò ẹni. Adegbemisola obì tí ò bá fẹ́ tẹni àwọ̀ sínú igbó ẹranko burúkú àrímú jẹ nínú ilé àwọn yèyé rẹ̀. Ẹ̀yin lọ́mọ adájọ́ ọ̀rọ̀ káná mọ̀ wá nílé àwọn yèyé rẹ̀ tó bí ọlọ́mọ. Ọmọ Ìjẹ̀bú èrè ní ìwà. Ọmọ Asunkúgbadé níyàn ọmọ Adébẹ̀jọyè ọmọ Adébọ̀sìn ọmọ Olóòmù ọmọ Adétọ́lá níyàn ọmọ Adétọ́lá ọmọ ọba Fadérẹ́ra. Adegbemisola ilé ọmọ Erelu àbíyè ọmọ ẹlẹ́ni ẹwẹ́lẹ́ ọmọ Olómù lápẹ̀rán ọmọ Alágógódé ọmọ Adélé tèjítèjì. Adesinbo ilé ọmọ Rámújà ọmọ Ògúnlárù ọba Fadérẹ́ra ẹni tá a fi jẹ Olómù tá a tún fi jẹ ẹni tá a fi jẹ Olómù tá a tún fi jẹ Olówù. Ọmọ Rámújà Olómù ọba jagun aláàgbìlẹ̀ ọmọ màjọwọ́ yọ̀wọ̀yọ̀ ni wọ́n kó kí àwọn yèyé rẹ̀ tó bí ọlọ́mọ. Ọmọ Ṣẹlẹ́wùsì Àjáyè mọ́ gbọ́ dídùn wẹnu mi òkú ọdún. Adegbemisola ò mọ̀ pé kò sí bó tilẹ̀ wù kí jẹun lọ́lá tó kò ní lè sọ pé Rámújà ọkọ ni ẹ̀gbọ́n òun. Adesinbo ilé ọmọ pẹ̀kúlà áfọ́mù ọmọ òun àjòdún níyàn ọmọ òmù lórí eré àṣeyísàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ sọ̀rọ̀ gbogbo. bí ẹkún bí ìbànújẹ́ bí ọ̀fọ̀ Elédùmarè onídó tọ́ sí ọ láyé
bá a ti wá péjú sọdún èyí kájọ ṣe tẹ̀mí nínú owó nínú ọlá nínú ọmọ nínú àlàáfíà àtàìkú tí í ṣe balẹ̀ ọ̀rọ̀ lọ́lọ́ọ̀bá dání ìwáyé bó bá wá dìwò yá àmọ́dún kó o ṣe nínú ọlá ńlá nínú owó ńláńlá ò ní mọ̀sáré ọmọlọ́lẹ̀ Elédùmarè ìwọ̀ba ọ̀rọ̀ gbogbo títí dùn wọ́n ní Elédùmarè oníjó pa ọ́ lẹ́kún. Adesinbo bàbá wọn bí ọlẹ́rẹ̀ pé ta ní kọrin ewì ìṣètì ìrẹ̀ Àṣàkẹ́ Akewii lèmi jẹ́ ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún lèmi ṣe kó o pẹ́ láyé ojú rẹ̀ ò ní rí bí.